ọ̀rọ̀ tó ń lọ nípa àáfàá àti ẹlẹ́hàá tí wọ́n lù nílùú Ìsẹ́yìn lọ́jọ́ ọdún iléyá, bàbá Taku Tijesu ní àwọn dúró lórí wípé kí ìdájọ́ òdodo kó wáyé lórí ọ̀rọ̀ yẹn, pé àìnífẹ̀ẹ́ ọmọlàkejì àìlèfaradà nǹkan ló sún pásítọ̀ yẹn débi ìwà burúkú eléyìí tó wù. Bẹ́ẹ̀ làwọn sì wá dúró lẹ́yìn àwọn àáfàá pátápátá, àwọn support wípé kán make sure pé pásítọ̀ yẹn fojú winá òfin lórí ìwà eléyìí tó wù. Torí kò sí nǹkan tó burú nínú pé ká nífẹ̀ẹ́ ara wa ní àwùjọ wa, kò sí nǹkan tó burú nínú wípé ká lè farada nǹkan fúnra wa láwùjọ, especially nílẹ̀ Yorùbá tá a wà yìí, tó ṣe pé tó máa ní ká wọnú ẹbí kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá, á rí pé most of àwọn families ní ilẹ̀ Yorùbá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló comprise wọn. Kí wá ló dé tí ìjà ẹ̀sìn táwa máa jẹ́ kí ìjà ẹ̀sìn kó máa dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Yorùbá, especially pẹ̀lú bá ṣe ti mọ̀ wípé kò sí bí ìjà ìṣe fẹ́ bẹ̀rẹ̀ yóò kankan nínú àwọn ẹbí wa. Kí wọ́n láwọn nǹkan mẹ́ta tí bàbá Taku Tijesu kà sílẹ̀ nípa pásítọ̀ yẹn tó fi ṣe wípé wọ́n sọ wípé ó ṣeéṣe kó má jẹ́ pásítọ̀, kó má jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́. Ọ̀rọ̀ rẹpẹtẹ ni bàbá Taku Tijesu tún sọ nínú fọ́rọ̀ yìí. Ẹ jẹ́ àjọgbọ́ kẹsì máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment. Ohun tí mo mọ̀ lélẹ́yìí, bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wádìí ẹ̀ dáadáa, ká di ètí ìṣòtítọ́ àtòdodo mú. Mo tún gbàdúrà fáwọn àáfàá, àáfàá Labib Lágbàjì, ẹ tẹ̀síwájú o, ẹ jẹ́ kán bú yín o, ẹ jẹ́ kán sọ̀rọ̀ sí yín o, ẹ tẹ̀síwájú o, bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́tún lósì tẹ̀ bábì kan jẹ́, ẹ tẹ̀síwájú o, Ọlọ́run lọ́ba tí ṣèdájọ́ ẹ̀dá. Àtẹ̀yìn àáfàá tó kù, àtẹ̀yìn pásítọ̀ tó kù, ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ rere. Mo tún gbàdúrà fún ìdílé àwọn tí wọ́n ṣe níjàmbá yẹn. Ìdí kan sí kejì lógún yẹn ṣe wá, ògo ló máa kàn yẹn, ẹ sì ra àánú gbà. Ẹ wá gbọ́ ní kúkúrú, pásítọ̀ yẹn ni mo mẹ́nu bà tí nẹ́tíwọ̀kì fi cut. Pásítọ̀ yẹn, ẹ jẹ́ kí n sọ mẹ́ta nípa rẹ̀. One, inú kó jẹ́ àwọn pásítọ̀ tó convert sí Christian. Mi lè mọ ibi tó ti ń bọ̀ o, mi ò mọ nọ́ọ̀sì tó ti ń bọ̀. Ó lè jẹ́ àwọn pásítọ̀ tó convert sí Christian, tó jẹ́ pé òye ẹ̀sìn gan òye n tá à ń pè ní Christian kò yé. Tí n bá lo gbólóhùn yẹn pé ẹ̀sìn, Christianity kì í ṣe ẹ̀sìn ìgbàlà fún gbogbo ọkàn ni. Christianity kì í ṣe ẹ̀sìn. Tí n bá lo gbólóhùn yẹn fún ẹ̀sìn nítorí pé wọ́n kọ́lé ìjọsìn ni. Christianity kì í ṣe ẹ̀sìn ìgbàlà ni Jésù mú wá fún gbogbo ènìyàn, kò yọ ẹnìkan kan lẹ̀. Tó bá wá jẹ́ ìgbàlà ló mú wá, kì í ṣe ìwà ipá apànìyàn, ìjàmbá, jàgídíjàgan ló yẹ kárí lọ́wọ́ pásítọ̀ yẹn. Number 2, tí n bá sọ pé bẹ́ẹ̀ ó convert ni láti inú ẹ̀sìn kan sínú ẹ̀sìn Christianity, that is number 1. Number 2, ó lè jẹ́ wípé bóyá agbára kan gùn, bóyá rìtáyà sójà ni, àbó mọ̀ọ́yàn tí wọ́n jẹ́ ológun, bóyá yẹn ló dàpọ̀ mọ́ ìrìn àjò Kristi tó fi ń wò wípé nǹkan kan mí ó ń dún lóhùn òun mọ̀ọ́yàn. A kì í fẹ́ èèyàn mímọ́ sọ̀rọ̀ nínú ìrìn àjò ẹ̀sìn o, rárá o. A kì í fọlá jiyọ̀, a kì í fi rẹ́ni jẹ. Number 3, ṣé kìí ṣe pé wọ́n ti yẹ̀ ìwé ẹ̀wò só lọ sí psychiatric rí, ṣé kìí ṣe pé sick upstairs. Now, àwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí, ẹ jẹ́ á wádìí ẹ̀ dáadáa. Èyí tó wá ṣèkẹrin ni wípé àwọn tó jẹ́ ṣe fanatic ni máa lò léèbó yẹn ni, tí wọ́n ti gba ìsìn Jésù sódì. Irú àwa ẹ̀gàn tá à ń sọ̀rọ̀ níwájú wọn, a kì í ṣe Kristẹni. Wọ́n á rọ́bìṣì wa pé white herbalist ni wá. Tẹ́ bá ti jẹ́ àwọn aláṣọ ara míì tán ti gba ìsìn sódì, tẹ́ pé mentality wọn ní agbára gan. Bí irú àwa ẹ̀gàn bá ṣe kí lọ́dọ̀ wọn, wọ́n lè pa wá tàbí kan fọ́ wá ń gi lórí. Wọ́n gbàgbọ́ pé àwọn làwọn gba Jésù jù, àwọn ni reborn again. Àwa lójú wọn half done ni wá, àgbóná àtutù, àti ẹ̀ kì í ṣe Kristẹni lójú wọn rárá. Bó ṣe wà ní Mùsùlùmí nípele nípele bẹ́ẹ̀ ló wà ní Kristẹni. Irú ẹ̀yà bẹ́ẹ̀ ìkànnù mẹ́rẹ̀ẹ̀rin ni pásítọ̀ yìí jẹ́.
ní kúkúrú a lè ṣèdájọ́ o èmi Matthew 7 from verse 1 ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ṣùgbọ́n mo gbà wọ́n nímọ̀ràn àwọn àfáà yìí àtàwọn aládùúgbò tọrọ ìṣẹ́jú wọn ẹ jẹ́ kí wọ́n lọ ilé ẹjọ́ òtítọ́ àtòdodo kí wọ́n jẹ́ kí pásítọ̀ yìí mọ̀ wípé kò sí ìfẹ́ ọmọlúàbí nínú òun ẹ jẹ́ fi tèmi ṣàpẹẹrẹ kò tí ju bí 2 or 3 weeks lọ báyìí ọmọ mùsùlùmí kan wà ládùúgbò mi ó ń kọ́ṣẹ́ fọgànáísà lọ́dọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n fẹ́ ṣe freedom fún ṣọ́ọ̀bù ọ̀gá ẹ̀ kò sí àyè ń bẹ̀ ó dẹ̀ wá bá mi dádì mo fẹ́ lo iwájú chọ́ọ̀chì yín láti ṣe freedom fọmọ mi wọ́n dẹ̀ ti mọ̀ mí tolúwa nílẹ̀ náà wọ́n tún lò nù ṣe à church láti ṣe freedom fún ọmọ mùsùlùmí tí ọ̀gá náà dẹ̀ jẹ́ mùsùlùmí ààyè ò gbà mí nínú àwẹ̀ nínú wọn bá búkàtọ́ lọ́n jogún fún mi tí mo forí mi lé ibi tán ti ń pèrun afẹ́ tó ilé kẹjọ sí mi ṣùgbọ́n mọ́sálásí yẹn gangan wọ́n dẹ̀ gbé magafóònù sókè wọ́n kọjú ẹ̀ sọ́nà ọ̀dọ̀ church mi tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹ̀rùn nídàájí pé fẹ́ jẹ sàárì àjọ máa jí ni mi ò lè sùn mọ́ wọ́n máa pe irun yẹn kí n ti wíńdò jù bẹ́ẹ̀ lọ ó máa wọlé wá bá mi síbẹ̀ a máa ń ẹ̀ǹdí ọ̀fúnra wa ni kò sẹ́ni tó wà 100% okay gbogbo wa ń fara dà fúnra wa ohun tí wọ́n ń pè ní ìfẹ́ nìyẹn ìfẹ́ la fi so gbogbo kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá àtọ́ pásítọ̀ yìí ò ní ìfẹ́ ẹ jẹ́ àgbàgbé pé bí òun ló ní àbó nǹkan ló nílẹ̀ tí wájà fà yẹn ló nílẹ̀ tó ń pẹran lórí ilẹ̀ rẹ̀ tí gbogbo èèyàn ń gbà kọjá tó bàjá tó bá wá jẹ́ wájú chọ́ọ̀chì ẹ̀gàn àbára lẹ̀ tiẹ̀ ń kọ́ ó lè endure ọ̀rẹ́ mi kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ẹni tó nílé epo ni ọjọ́ tó ń lọ sí Mẹ́kà bàbá Taku Tijesu ilé dọ́wọ́ yín ò mò ń lọ sí Mẹ́kà o ẹ bá mójútó lé o bẹ́ẹ̀mi náà bá ń travel aláàjì mo ń travel o àwọn ìjọ dọ́wọ́ yín o ilẹ̀ Yorùbá là ń pè bí kìí ṣe òkè ọya ilẹ̀ Yorùbá là ń pè bí ìjà ẹ̀sìn ò lè pín wa níyà kò sí bá ṣe jàjà ẹ̀sìn tí ò ní padà kan fámìlì ẹ̀ kankan fámìlì ẹ̀ wà nù kìrìsìtẹ́nì fámìlì ẹ̀ wà nù mùsùlùmí fámìlì ẹ̀ wà nù oníṣẹ̀ṣe kò sí bá ṣe jà tí ò ní kan ẹnìkankan nínú wa ẹ jẹ́ àrònú sí i kìí ṣèjà ẹ̀sìn ìwà ọmọlúàbí ni kò sí fún pásítọ̀ yẹn àbí ẹ̀kọ́ òdì tí wọ́n kọ́ wọn ní ọjọ́ léyá kìrìsìtẹ́nì míì máa kó gbogbo ọmọ ìjọ rẹ̀ á lọ káàmpù wọn síbì kan wípé kí wọ́n má bàa fojú rẹ̀ràn léyá tàbí kí àwọn àfáà má bàa há wọn lẹ́ràn léyá no kò ń ṣe nǹkan tó bọ́ sí àtọ́ àwọn tí mo ń sọ ìwọ́n ti mọ̀ra wọn àwọn èèyàn kọ̀ọ̀kan náà dẹ̀ máa mọ̀ wọ́n ìyẹn ò túmọ̀ sí pé born again ẹnìkejì rẹ kí ló túmọ̀ sí kì í ṣe pé Christian lẹ́nìkejì rẹ náà tí Jésù fi sọ pé love your neighbor as yourself fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ òfin àkọ́kọ́ fi gbogbo ọkàn rẹ gbogbo àyà rẹ fi Olúwa Ọlọ́run rẹ ìkejì dàbí rẹ fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ love your neighbor as yourself ẹ̀mí ìfẹ́ ò sí nínú wọn ẹ̀yin náà ti rí kan tí a gbé lẹ́nujọ́ mẹ́ta yìí pásítọ̀ kan tí mi ní dárúkọ ìjọ yẹn tí pásítọ̀ rẹ̀ tó sì tún rán pásítọ̀ ẹgbẹ́ rẹ̀ lẹ́wọ̀n 9 years tó ní ó ń tojú bọ àfẹ́ àti COS pásítọ̀ yẹn dé ó ń sọ lórí mídíà pé àwọn ò lẹ́mìí ìdáríjì nínú ìjọ tàwọn imagine that Taku Tijesu ní èmi mo sì lọ́rẹ̀ àwọn àfáà aláàjì tó pọ̀ gan bá a ṣe ń ta síra wa tó lórí mídíà yẹn kódà kò yà wá kò mì wá ìwọ ni kò yẹ wá ọwọ́ ẹ wò ìdájọ́ tó bá tọ́ ẹ ṣe fún pásítọ̀ o kristẹni kan 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 náàkì kan agbọ́jésù kan anybody nínú kristẹni a ò sí lẹ́yìn àbòsí o yóò dára fún wa ọkàn wa ó balẹ̀ gbogbo ẹni tó kàn kọ́lọ́run kó jọ.
bá mi gbàdúrà fún ọ̀rọ̀ ní bàbá Taku Tijesu sọ kalẹ̀ náà wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa jọra wọn tó mú gan ló máa fẹ́ dàbí pé ó ń yàtọ̀ síra wọn náà ẹgbẹ́ nǹkan tí bàbá Taku Tijesu táwọn náà fi làákàyè tán fi gbé kalẹ̀ ohun táwọn àáfàá yẹn náà dẹ̀ ti ń sọ látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti lu sórí ayélujára náà lélẹ̀ pé àwọn ò fi tẹ̀sìn mọ́rọ̀ iṣẹ́ àwọn fẹ́ treat case as individual ni àwọn fẹ́ treat àwọn ò fẹ́ rí pastor yẹn as pastor wọ́n fẹ́ treat as individual because mi ò mọ reason téèyàn ò ṣe ní peace within yourself ká tó wá sọ pé kò ní peace pẹ̀lú ẹni tẹ́jọjọ́ ń gbé ládùúgbò èèyàn pẹ̀rọ níwájú ìtàlẹ́ ẹ̀ báwo ló ṣe dìjà báwo ló ṣe dogun wọ́n ti tó bá wá bẹ́ẹ̀ pé kò jọ́ kó fóun láyè díẹ̀ níwájú ìta ẹ̀ láti fi pa ẹran ó máa ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ nì nígbà tí èèyàn ó tún lè máa nàyàn lórí pé ó pa ẹran níwájú ìtàlẹ́ ẹ̀ ó gbẹnu tán ó lágbára o ẹ̀yin èèyàn máa bá mi fèrò yín lórí ọ̀rọ̀ yìí sí comment ẹ má gbàgbé láti máa subscribe kẹ́ ẹ dẹ̀ máa bá mi share fọ́nrán yìí kó máa lọ káàkiri lórí ayélujára ire o.